أياما كلما نبي أجابا. gbogbo ẹni tí ọlọ́run bá ń bẹ lára rẹ̀ níjókòó yìí tó sì mọ̀ pé kóhun tó kù ń yà yín bàbá wa mi ọlọ́run tó wà ń yà yín ọlọ́run lè lo àlùbáríkà wọn láti sàlékún àánú fún wọn náà kó ní la ilaha illallah. ومن بجلاله يؤذي سحابا. mo ń gba ẹnu bàbá wa Modibo ká ní شيخ tó bá wí dáadáa ìwọ náà hàn lágbolé yín. شيخ tó bá wí dáadáa nílọrin ní nàìjíríà wọn ò dọ̀ mọ̀ sọ pé ṣéèkù. شيخ wallahu يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. bàbá wa Modibo Solo Gambari شيخ lórúkọ gbogbo tí ń jẹ́ àwọn àfa lọ́rin pátá àtàgbègbè rẹ̀. Nam bẹ́ẹ̀ de kọ́ Kùránì àwọn àkẹ́sì bàbá o gbogbo Ìlọrin ní ń da bàbá wa mi ọlọ́run lálejò. أدام الله حياته. bọ́lọ́run ọba láṣẹ bàbá wa Modibo ká tó ní ṣe شيخ tí bàbá yìí bá wá wọ ìlú Ìlọrin tí wọn ò rí àmì pé ìlú táwọn wọ̀ yìí bó ṣe rí rè yóò wá dàbí ìgbà tó jẹ́ pé sọ́kọ tí wọ́n ń pè lọ́rin kọ́ ní Ìlọrin jẹ́ ni. الله. èyí ló jẹ́ kí n fi eléyìí pàdé wọn èmi kọ́ mo gbé wá fún wọn. bàbá wa Modibo Al-Qur'ani ní bẹ́ẹ̀nu rẹ̀ pẹ̀lú yọ̀ǹda bàbá mi Kudi bàbá wa Bature wọ́n ní bí Al-Qur'ani yìí ṣe jẹ́ gold ní gbogbo ara rẹ̀ látòkè délẹ̀. كفى. Al-Qur'ani ni wọ́n ń bẹ nínú rẹ̀ tí bàbá wa mi Ọlọ́run bá délé yín tí ń bẹ lára wọn náà ní ń bẹ lára la fi ní ká fi kí wọn nǹkan méje la fẹ́ fi kí wọn. àkọ́kọ́ nínú ẹ̀ òun náà ni Al-Qur'ani yìí kí bàbá wa bá gan ẹ kọjú ẹ̀ sí i. الله. wọ́n ní kí gbogbo wa ní la ilaha illallah. لا إله إلا الله. ó wí tiẹ̀ dáadáa fa. لا إله إلا الله. tún wí dáadáa. لا إله إلا الله. ìpè wá sí ìlú Ìlọrin ما شاء gbogbo الله. olùlẹ̀ ti dénú ayé àmọ́ ń tẹ̀ tí bá pàdé rí la fẹ́ kẹ́ bá pàdé nù rẹ̀. àkọ́kọ́ nù ni bí Ìlọrin ṣe rí nù. ẹlẹ́ẹ̀kejì àwọn àgbàlagbà ń lọrin ẹ̀yin bàbá wa méjèèjì tẹ̀lé wa wá ẹ̀dá kan mọ̀ bọ̀ wá. ní tí mo torí ẹ̀ kọ́ àwọn àgbàlagbà wa ni kí bàbá wa mi Ọlọ́run mọ̀ pé Ìlọrin táwọn wọ̀ ká tó ní Allahu Akbar. الله أكبر كبيرا. gbogbo àwọn bàbá yìí nílé ìpìlẹ̀ yìí tí ń jẹ́ lọ́rin gangan ni wọ́n ń kí bàbá wa. bàbá Khalifa Bakini ni bàbá wa Imam Arikewuyo bàbá wa Imam Sebura bàbá wa Imam Malijena أدام الله bàbá wa Nlé حياته. Agọ bàbá wa Afọ́pọ̀pá gbogbo tí ń jẹ́ nínú àwọn tí wọ́n represent àwọn àgbàlagbà ń lọrin rè tẹ́ bá wá wà lọrin tíru eléyìí ò ṣẹlẹ̀ àwọn wọn sọ pé àwòrán yìí bí bó ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ wọ́n ní ò ní parẹ́ láéláé. آمين. tí ò ní jó parẹ́ wọ́n ti ṣe ládùúgbà síbẹ̀ ó ti wà lára rẹ̀. ما شاء bẹ́ẹ̀ náà láti الله. kọ́kọ́ mọ́tẹ́ àwọn bàbá wa lọ́lọ́run fọ́ àlùbáríkà sí. ẹ̀yin bàbá àdúrà tẹ̀ ń ṣe ìtẹ̀wáṣe náà nù ẹ̀dá kan má ما شاء bínú. الله. al-yawma nahtimu على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. ìtẹ̀sẹ̀ yóò ti sọ̀rọ̀ ẹ lọ́ọ́ jòkó. الله أكبر. àbáwọ̀ òsì ọ̀yẹ́mí ẹ̀yin náà lẹ́ làpọ́nlé ọgbẹ́ léyìí kọ́mọ ìyá yín wá délùú yìí kó má rí nǹkan kan nínú ń ta tó fi kí yín kábọ̀ sílùú Ìlọrin òun ni omi Zamzam. mo rò pé gbọ́dọ̀ ń tóbi dáadáa ni. الله أكبر. àbájọ́gá gbogbo ẹ̀yà àfa
nílọrin ẹ̀yin là ń sojú yìí ń sojú yín ni ẹ wàá gba àmì ọlọ́run nílọrin lálejò ńlọrin tí ń lọ gbogbo òlu kí ló yẹ kó fi mọ̀ pé òun wọ̀ lọ ni. akaramakumọlẹ ọba mi kú di ọba wa Madibo ominu zamzam ni ahanakumọlọ wọn lọ́lọ́run ó tún fọ́ àlùbáríkà sí. àmín. gbogbo obìnrin Ìlọrin ẹ̀yin wọ́n ń pè ní adùn ayé oyin rèé èèyàn ní foyin sẹ́nu kí inú rẹ̀ má dùn bàbá wa mi ọlọ́run ànílù Ìlọrin tẹ wọ̀ yìí láti sin lọ adùn ayé yóò tún yàtọ̀ jù báyìí lọ. àmín. lóko gbogbo tí ń jáfa Ìlọrin ni kì í ṣe mí o lábẹ́ bàbá wa Madibo Allah. ó di mélòó. tọ́ eléyìí òun ni tùràrí perfume gbogbo ẹni tọ́lọ́hún bá ti fi òórùn ọ̀hún re sára rẹ̀ ayé ò ní mọ̀. ayyakumullah. èyí tọ́lọ́hún ti fi sára yín ó tó àmọ́ gbogbo èyí táwọn yìí làwọn mímọ́ ń pè láròkù kò sí ti ń jẹ́ àròkù táyọ̀ pọ́lọ́hún ní sọ̀rọ̀ ọba tó fi òórùn re sára yín táyé fi ń dọ̀yìn ká ọlọ́mọdé owó ọkùn láéláé. àmín. bàbá wa Madibo ó di márùn ẹ rí tá a bá rí yín nínú ilé ọlọ́run a lè ṣe gbogbo èyí tá à ń ṣe yìí àwa ti rí yín ti pẹ́ ló jẹ́ àgbà wọ́n máa nílùú mi téèyàn bá wọ̀ àwọn àfáà máa takora wọn Ìlọrin yẹn ṣe bẹ́ẹ̀ bí Ìlọrin ṣe rí iná là ń júwe fún yín ìtẹ́ ẹ̀ ti fi ń kírun tẹ́lẹ̀ kẹ́ wá lè mọ̀ pé àgbà yín láàfà ẹ̀ka. bàbá wa àgbà ó di mẹ́fà wọn lọ́lọ́run fún àlùbáríkà sí tọ́ ẹlẹ́ẹ̀keje òun lòróró ṣètún gbogbo ẹni táàrẹ̀ bá kọlù láyé tó bá mọ bí wọ́n ṣe ń lo òróró yìí ara ò tún ní mọ́. Masha Allah. bàbá mi ọlọ́run àti rí he ayé ò ní rí di yín o. àmín. lóko bàbá wa àgbà Madibo anakumula òróró ṣètùnú wọn lálàáfíà ọmọ tó ara yín títí láéláé. àmín. gbogbo wọn tó bá wá dá ọ lójú ipò ọlọ́run ní sọ̀rọ̀ kì í sàwa wá tẹ́wọ́ sọ́dọ̀ ọlọ́run ẹ̀mẹ́ta péré ní sọpọ́ ọlọ́run dákun. ọlọ́run dákun. bàbá Madibo yẹn sì jòkó tọ bàbá alájọmọ ṣe náà ni tún tẹ́wọ́ tó o bá fojú di ọlọ́run ni o sọpọ́ ọlọ́run dákun. ọlọ́run dákun. àfáwọn àgbà mi ọlọ́run. àfáwọn àgbà mi ọlọ́run. tí wọ́n wọ ìlú yìí wá. tí wọ́n wọ ìlú yìí wá. àmì rẹ̀ là ń tijú lára wọn. àmì rẹ̀ là ń tijú lára wọn. tá a fi mọ̀ páwa náà ò ní kú òǹbí lásán. tá a fi mọ̀ páwa náà ò ní kú òǹbí yìí lásán. tó bá jẹ́ pé wọ́n ló wà lára wọn. tó bá jẹ́ pé wọ́n ló wà lára wọn. táyé wọn fi rí báyìí. táyé wọn fi rí báyìí. kémi náà tó kù yín àyín. kémi náà tó kù yín àyín. mo ti ṣe bí ẹrú mo ti tẹ́wọ́. mo ti ṣe bí ẹrú mo ti tẹ́wọ́. ó yá wá ṣe bí ọba kó dá mi lóhùn. ó yá wá ṣe bí ọba kó dá mi lóhùn. ìwọ tó bá dán ọ lójú pọ́lọ̀ ń lé dán ọ lóhùn ni o pé o tí ò bá dán ọ lójú mọ́ pé lẹ́ẹ̀ma kan lásán pé la ilaha illallah. 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 wá farabalẹ̀ tí àfa wo fi sọ̀rọ̀ tán òdúró kó ń bí kó fi máa ń tọ́lọ́hún fẹ́ ṣe. Insha Allah. Al-Fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قبل أفا afáwàgbà ọlọ́run dákun ẹ ṣeun púpọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم